àwọn ọ̀rọ̀ kan tí ó yẹ ká gbọ́ tó yẹ ká mọ̀ láàrin Alhaji Oriyomi àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé. Kí ni ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ lórí prógráàmù Gómìnà Hamzat? Ó ní arákùnrin tí mo fẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ wá fún yín yìí ni ló ti pè wọlé. Ẹni yẹn ṣàlàyé àwọn nǹkan kankan tó yẹ ká gbọ́ tó yẹ ká mọ̀. Mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ wò kájọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Bẹ́ẹ̀ni yẹn ṣe sọ lórí ètò current affair tí Gómìnà Hamzat tó máa ń ṣe lórí ìkànnì rẹ̀. Ẹ jẹ́ àwọ̀ ẹ̀jẹ̀ jọ gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa. Ṣẹ́rí pàtí tí Seyi Makinde invite Alhaji Oriyomi Hamzat sí, ó mọ̀ pé tí kéèsì yẹn bá wà ní Ìbàdàn àbí Ọ̀yọ́ state, àwọn ará Ọ̀yọ́ ò jẹ́ kó rí mu ni. Ó mọ̀ transfer ìní yẹn kúrò ní agbègbè. Tó fi jẹ́ pé Alhaji Oriyomi á máa lọ àwẹ̀ lọ jẹ́jọ́ kò ní jẹ́ inú Ọ̀yọ́ state. ok àwọn èèyàn fi ni wàá máa ṣe protest. Bẹ́ẹ̀ ni ó mọ̀ ṣé wá dẹ̀ wá rí òun náà iṣẹ́ tó ń rán ló ń jẹ́ o. Alhaji. Iṣẹ́ tí wọ́n rán ta ni. Tọrọ Makinde ló ń jẹ́. Ẹ̀wà tó gbà mí ni. Ta ló tún fẹ́ rún un ṣẹ́. Ẹgbẹ́ Adébẹ̀. Ẹgbẹ́ Adébẹ̀. Ọ̀rọ̀ yẹn dìbò ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ. Ẹ̀wà tó gbà mí. Ẹ mọ̀ pé láti òkè láti Àbújá wọ́n fẹ́ sọ Ọ̀yọ́ state náà di APC state. Mákindé wà kí n ṣe APC tiẹ̀. Ẹ dúró Alhaji ẹ dúró ṣé Wike ṣé APC ni Wike ni. Ọ̀rọ̀ tó wà mí Alhaji. ok kò ń ṣe òótọ́ ni. Alhaji ẹ máa gbọ́ mi. Ó yá mo gbádùn yín. Now ẹ mọ̀ pé Makinde ó ti create APM party. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Now ó dẹ̀ mọ̀ pé under PDP ni Makinde ti ṣèjọba. Tó bá jẹ́ wípé Makinde sì stand ní PDP bó ṣe ń lọ tó bá fa àyàn kalẹ̀ ó mọ̀ pé èèyàn yẹn lè fẹ́ bá Alhaji Oriyomi Hamzat ṣe kàngbọ̀n. But presently bá ṣe wà yìí kò sí any best candidate lọ́yọ̀ state ní gubernatorial level yẹn o except Alhaji Oriyomi Hamzat. Ẹni tó jáde as APC aspirant ẹ gbàgbé ẹ tó bá ṣe free and fair election kò lè rí 500,000 votes ní Ọ̀yọ́ state. Òótọ́ ọ̀rọ̀ bẹ̀ nìyẹn. Ok kí làwọn fẹ́ ṣe. Bí wọ́n sọ pé iṣẹ́ tí Makinde ń jẹ́ from Abuja ni. Kò tún ṣiṣẹ́ ta rẹ̀. Wọ́n ti bá a sọ̀rọ̀. Wọ́n ti bá a sọ̀rọ̀ aláyé wọ́n bá bọ̀bọ̀ Hamzat yìí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀. A fẹ́ kí APC dominate ní Ọ̀yọ́ tábàdé mú un kó lẹ̀ wọn ò ní choice lọ́yọ̀ àkọ́dù ló máa wọlé. Makinde ó ṣe stubbornness nítorí pé òun ti dá pàtì tiẹ̀ lẹ̀ sóyè Alhaji ó ti ní pàtì tiẹ̀ now wọ́n wá pàrọ̀kùn ránṣẹ́ sí ṣé o kí ìgbà tó fẹ́ ṣe convention tiẹ̀ ó kọ̀ la kọ́ fẹ́ ṣe convention ẹ̀ ni wọ́n adopt àwọn ọmọ yẹn ní Ògbómọ̀ṣọ́. ok ó kọ̀ la ni. Ó kọ̀ la convention Makinde kọ̀ la ní new party ẹ̀ òun lọ́jọ́ ọmọ ẹgbẹ́ l'Ógbómọ̀ṣọ́. ok mo jẹ́ ṣe bọ́jọ́ kejì tán. ẹ lè kọ́ sọ Makinde pé I will set your state on fire òun ní ojú ráyè ó sọ lọ́sẹ̀ kan before kí convention yẹn tó kọjọ́ méjì. Now ṣé náà àwọn tó jí gbà yẹn wọ́n fi ṣe géèmù ní fún Makinde pé ẹ̀ ń pàtàkì dáná sí ẹ̀ǹdì iṣẹ́ tá a rán yẹn tó bá jẹ lẹ́rọ̀ wàá jẹ lélẹ̀. Bẹ́ẹ̀ táwa gbọ́ pé ìjà bẹ́ láàrin tiwọn gẹ́gẹ́ fúnra wọn náà a gbọ́ pé ìjà bẹ́ láàrin Makinde àti Oriyomi fúnra rẹ̀. Alhaji ìjà tó wà láàrin wọn ìjà iṣẹ́ tí wọ́n rán Makinde ló ń fà díẹ̀ rí yẹn. Ok ṣé Alhaji Oriyomi Hamzat tó sọ fún yín àbótọ́ fẹ́ anybody pé àwọn fẹ́ gbígbà gómìnà kí wọ́n tó sẹ́ẹ̀tì wọn ọ̀pù ní ti ìtòwọ̀n àtìyàwó ọba Ìfẹ̀jọ́ ṣe ń gbà yẹn. ok bẹ́ẹ̀ ni èyí ò tí ì sí bẹ́ẹ̀ kò tí ì sí gbà yẹn. ọ̀nà bẹ́lẹ̀ láàrin ara wọn Alhaji wọ́n ti gbọ́ fèrèfèrè pé aláyé yìí fẹ́ jáde ẹ má yẹ ká máa fòmí múra ogún olóko ẹ̀yìn ẹ̀ mọ̀ àwa náà mọ̀ bọ̀ nínú ẹgbẹ́ wọn yẹn ẹ lè bá ti sẹni fún pé ọ̀pọ̀ ẹ̀dá kó má láǹbíṣàn kínní client fi ba yẹ jẹ òun ni kọ́tẹ́ kọ́kọ́ fi rí gbà yẹn tó fi ṣẹlẹ̀ wọ́n rí pé kínní yẹn ò work. àti pé kò sí òun nìkan ló wà involve gbà yẹn. ẹ tó dé wà involve ìyàwó alágbára ni. ẹ tó wà involve ìyàwó alágbára náà jọ wà involve. wọ́n rí pé kínní yẹn ò work òun ni Makinde tó wá ránṣẹ́ lókè náà fẹ́ jẹ àwọn táwọn náà fi iná sí Makinde náà ń dì. ṣẹ́dá ẹ̀mí ò gbàdúrà ẹ̀jọ́ náà tó kó lóògbé wọn ṣáájú tí àbá múra rí
ọ̀rọ̀ máa padà bá ọ̀rọ̀ ọmọ Chibok ni because tó fọ ọmọ Chibok náà gbà yẹn wọ́n fi wọ́n play game ni politics game political game lọ́fẹ̀ẹ́ ọmọ yẹn play gbà yẹn. Bèrè nínú gbó lójoojúmọ́ dẹ̀ sọ síbẹ̀. Alhaji ẹ̀gbọ́n nígbà tí fẹ́ẹ́ dàgbà lọ sọ́yọ́ kí ni Makinde sọ fún fẹ́ẹ́ dàgbà ó ní òun jẹ́ governor of a state ó lóun ò láṣẹ lórí ọlọ́pàá àti army ó ní tó bá pe commissioner of police ní Ọ̀yọ́ state lẹ́ni pé òun fẹ́ lọ́ṣẹ́ lọ́wọ́ báyìí ó ní commissioner of police ò lè jẹ́ṣẹ́ òun kó gbéra kó lọ wípé akọ́kọ́ pe IG ẹ̀ pé tó bá pe IG ẹ̀ IG ẹ̀ṣẹ̀ pé presidency wọ́n bá ní pé kán lọ ni kí làwọn sọ ok ṣé láti bàtà tí wàá kó àwọn ọmọ yẹn ṣé Makinde ò ti pe commissioner of police ṣé commissioner of police ti pe IG ṣé IG ò ti pe presidency tọ́mọ ẹ̀fọ́ abẹ́ ti dídé òkè tó bá yẹ pé torí pé wọ́n rí sàlàkọ́ àbíkílẹ̀ pé wọ́n rí pẹ̀lú olóyè Alhaji Oriyomi Hamzat láti pé wọ́n rí yẹn mọ́ zuri ni wọ́n ṣe sọ pé ó jẹ̀bi òkè ṣé Tinubu ṣé MC Olúọmọ pé Tinubu fi ń gbé ballot paper káàkiri Èkó nígbà election ṣé MC Olúọmọ jẹ́ tó jẹ́ ambassador ni àbí tó jẹ́ INEC chairman ni àbí tó jẹ́ senator àbí tó jẹ́ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin àbí tó jẹ́ ọlọ́pàá tó jẹ́ navy tó jẹ́ army tó jẹ́ MC Musili ọmọ ọ̀tá olóyè ọmọ ọ̀tá ló wà ní ìjáàjì bó ti ń distribute gbé mọ́tò ballot paper káàkiri the whole Lagos state nígbà election ṣókí làwọn sọ. ẹni àwọn mọ̀ pé iṣẹ́ yẹn wọ́n rán Makinde náà ò ní choice because wọ́n ti dáná sí lábẹ́ tó bá dẹ̀ ṣe yẹn bá ṣe fẹ́ àti bá ṣe yẹ àwọn ọmọ yẹn ò ní jáde because àní fún ẹ ní àǹtí tó máa fi jáde. bẹ́ẹ̀ni. ok òun sọ fún mẹ́rin sọ fún jọ yẹn pé àwọn sọ pé ọmọ yìí kan ṣe pé ẹ jẹ́ ká kógun lọ collateral damages máa wà fine but àwọn tó kún wọn náà ò ní fara rí lọ ó ní ó wà sọ pé àwọn ọmọ yẹn wà live wọ́n sì pé ta ló fún láti gbé wọn pé tó o ní aṣojú ń bẹ̀ tó ń pè àbí tó ń pè ẹ́ tó fi mọ̀ gbọ́n pé kẹ́lẹ́ mọ̀ pé kíní is from above so ṣe Makinde náà ń dá sòtún àwọn kan ni òun náà ṣe pé òun lóòótọ́ òun náà kò ń ṣèyàn rí àmọ́ ọ̀rọ̀ ìlágbára o. eégún ṣe ní dédé mu sí òun lòun náà ojú ẹ̀kọ́ tuntun ni onínúrí ilẹ̀ ẹ̀dá ni we all know that. ojú wọn dẹ̀ wá tutù. iṣẹ́ ní wọ́n jẹ́ fún Alhaji Oriyomi Hamzat wọ́n fẹ́ gba channel wọlé because he is the sitting governor presently kò tí kúrò bẹ́ẹ̀ and kò sẹ́ni tó lè probe Alhaji Oriyomi Hamzat àbí tó lè bá wọn fa wàhálà ju sitting governor lọ. propaganda kò kí gbogbo ayé tẹ́wọ́ gbà so sitting governor tètè náà ló máa bá a fà á ìwọ ò tí ì dórí àgbèrè àwọn aláṣẹ wà bẹ́ẹ̀ kò tí bẹ́ẹ̀ bá ṣe àbí tá a bá sọ òun ni òfin ma bí nàìjíríà ṣe lọ kò sí wọn kí ẹ̀ pàtì kọ́tà sí aráàlú àwọn olóṣèlú yìí àwọn tó pẹ́ àwọn ní ìjọba nàìjíríà yìí they don't care about what citizens say òfin irọ́ tí wọ́n ti rà apá yẹn náà wọ́n máa tẹ̀lé. ok wọ́n tún sọ pé òun rẹ̀ nìkan pẹ̀lú Alhaji Oriyomi Hamzat nígbà tí àwọn èèyàn rí wọn náà pẹ̀lú auxiliary nígbà tí àwọn tó rí auxiliary pẹ̀lú ẹ àwọn olóko ọlọ́pàá gbé ẹ àwọn olóko police against ẹ àbí ṣé òun náà lò wọ́n ni ṣèbó lò wọ́n. àwọn kan náà tiẹ̀ ṣì ń lò lọ àwọn kan náà tiẹ̀ ṣì ń lò lọ́wọ́ báyìí. Alhaji àtàyédá yóò ṣèlú láti mọ̀ pé àwọn ọmọ líle náà ń lò. àbí ọmọ ta ni gbogbo olóṣèlú máa ń lò kó so olóṣèlú kan báyìí. àwọn ọ̀rẹ́ náà ń kó ammunition fún wọn everybody knows that so why tó fi jẹ́ pé tí Alhaji Oriyomi Hamzat wá yàtọ̀ ẹ̀ tẹ̀lé tó pé Alhaji Oriyomi Hamzat ń lò yìí ẹ̀yin lọ́ ti mọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yin wọn náà ti mọ̀. so kí wọ́n lọ́wọ́ yẹ pípọ̀ tó wá lórí tí wọ́n sì lẹ́wọ́n àrùn pa gọ́gọ́gọ́gọ́ pé ẹ gbọ́dọ̀ petition ẹ gbọ́dọ̀ probe wọn nígbà tí ẹ̀yin lò wọ́n kí ló ti ẹ̀ probe ara yín kí ló ti àwọn kan ò lò wọ́n against yín ṣùgbọ́n wọ́n ṣàfẹ́ ra APC yẹn fún Ọ̀yọ́ state láti tún ba Ọ̀yọ́ state jẹ́ kọjá bí careful and they can never achieve that aim without bringing Alhaji Oriyomi Hamzat down. Ta ló mọ Sulaiman àbí èwo náà fẹ́ fi ṣe gómìnà Sulaiman àbí àtàlẹ́wọ̀. wọ́n ní Sulaiman àbí kí ló pè é sàràfà nílẹ̀ pé. ṣàlàfàlì. wọ́n ní Sulaiman àbí kí ló pè é. ìgbà wo ló kórí ní ayé àwọn ọmọ Ọ̀yọ́ state in general ìgbà wo ló kórí àbí ṣe Makinde falẹ̀ ní APM ta ló mọ̀ rí. tí wọ́n mọ̀ pé kò sí ẹni tí bó ṣe wà yẹn Alhaji Oriyomi Hamzat ló ní result yẹn ló ní result yẹn so kí la bẹ ṣe ẹyẹ bẹ ṣe tàbí ẹyẹ ká fi òfin ká fi lọ ká máa fi drag yẹ tí ó bá rojú ráyè mọ inú kó step down kó wọn ò ṣe mọ àbí kí wọn fi òfin kan gbígbẹ tó bá ti lọ síbi kan rí kò láǹfààní àti jẹ kíní kan mọ ibi tó gbàgbọ́ nìyẹn. torí ẹni tó ṣe primary ẹni tó contest primary pẹ̀lú Oriyomi òun jẹ́ ọmọ ẹ̀yìn Seyi Makinde. ṣe bá a rí níbi protest very dark man. ìparí lẹ́yìn kí ló lọ ṣe bẹ̀.
ọjọ́ mọ́ ọ fọ́ni sà láìpẹ́ àwọn olóṣèlú fọ́ni. ibi tí wọ́n pé géèmù yẹn within wọ́n rotate in a circle ni. wọ́n kàn ti pé ìwọ náà lọ gba fọ́ọ̀mù nínú pátì wọn tó kẹjọ máa fà á. kì í ṣe pé wọ́n fẹ́ ká kọ́ọ̀dù kó wọlé o wọ́n ti mọ̀ pé the only person tí kò ní jẹ́ kí APC rí election vote ní Ọ̀yọ́ state in general is Alhaji Oriyomi Hamzat because presently PDP ò ní candidate tó lè withstand Alhaji Oriyomi APM Seyi Makinde alágbàdo withstand Alhaji Oriyomi Sharafa Ali kò lè withstand Oriyomi Hamzat so kò sí bó ṣe máa ṣe ẹ̀gbọ́n ló máa wọlé na ọ̀ ẹ̀dẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n fẹ́ kí APC rú lọ́yọ̀ state náà wọ́n fẹ́ kí APC the only crime tí Alhaji Oriyomi Hamzat ṣe nìyẹn o APC náà wọ́n tà sọ ìfẹ́ kó wọlé and ta ló push APC who is the founder of APC ẹni bá ronú ti gómìnà àwọn ọmọ sínú mọ̀ sí kùnrin. so ìgbẹ́ tó fẹ́ tún Ọ̀yọ́ state dà nìyẹn òun ni Alhaji Oriyomi Hamzat ti rí gbogbo problem tó rí through Seyi Makinde because Seyi Makinde náà wọ́n ti finá sí òun náà lábẹ́ tóun náà rán. ẹ ṣeun ilé ìgbà. so tí ó bá dé ìgbésẹ̀ yẹn bó ṣe yẹ kó bá ṣe ń sọ fún bóyá nǹkan bá ló tún máa ṣe tí ó bá ṣe àwọn ọmọ yẹn ṣì rí mí inú gbó yẹn and iná tó tó máa ṣì wà inú gbó yẹn ọkọ tiẹ̀ náà ní balẹ̀ lọ́yọ̀ state. so ètò bí bọ́lá ṣọlá sì ń gbé ká bá wọ̀ọ́rì in 2 weeks àwọn ọmọ yẹn máa jáde àbábọ̀ probe tó ń probe Oriyomi Hamzat ló ń fi lọ́kàn balẹ̀ pé iṣẹ́ tẹ̀rọ mi mo ti ń jẹ o tó bá fi jẹ́ àpẹẹrẹ tó yẹ kó jẹ dé ẹ̀kọ́ rí pé àwọn ọmọ yẹn ẹ̀kọ́ rí pé van kan tó kàn máa rù wọ́n dé wọn náà ti lọ rescue wọn bọ́ ṣe rescue wọn à ní mọ̀. ok ẹ ṣeun ilé ìgbà. ṣé ẹ̀yin náà ti gbọ́ àlàyé tí arákùnrin yẹn ṣe àwọn ọ̀rọ̀ tó wá sọ nígbà tó ń jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ àárín Alhaji Oriyomi àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Seyi Makinde wípé àwọn kan ni wọ́n ń dẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Seyi Makinde ni wọ́n ń dẹ ni wọ́n ń rán sí Alhaji Oriyomi torí pé wọ́n mọ̀ àwọn tí wọ́n rán gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Seyi Makinde níṣẹ́ sí Alhaji Oriyomi Hamzat wípé wọ́n mọ̀ wípé Alhaji Oriyomi Hamzat nìkan ó ní ẹ̀rù jẹ̀jẹ̀ tí ó ń milẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ lórí ipò gómìnà lọ́dún 2027 ó jẹ́ ká mọ̀ wípé ẹni tí ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ Sẹ́nitọ̀ Sharafadeen Ali kò lè mú Alhaji Oriyomi tó bá dásìkò ìbò ẹ jẹ́ ká mọ̀ wípé ẹni tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fà kalẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú APM Adékànbí wípé ta ló mọ òkòló rẹ̀ lọ́yọ̀ọ́ pé kò lè mú Alhaji Oriyomi nínú ẹgbẹ́ Accord Party ADC Adégbóyèga ó ní òtó bẹ́ẹ̀ láti kojú Alhaji Oriyomi tó bá dásìkò ìbò ó ní wọ́n ti mọ̀ ẹgbẹ́ òṣèlú APC látòkè wọ́n ti mọ̀ wípé Alhaji Oriyomi nìkan ló lè ṣe kíni o ló lè milẹ̀ ló lè ta àwọn láyà ló lè má jẹ́ kí èròǹgbà àti pé kí ẹgbẹ́ òṣèlú APC kó gba ìpínlẹ̀ Ọ̀yọ́ kó má wá sí ìmúṣẹ. ẹ ti gbọ́ gẹ́gẹ́ bó ṣe gbé kalẹ̀ kí lèrò tiyín kí ni ìwòye tiyín ẹ jẹ́ ká mọ̀ láàyè comment láyè àríwísí nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dí o lágbára dẹ́dàá láṣẹ Èdùmàrè àwọn àgbà wọn ní ìkọ́kẹ́ kọ́bálá ìtàkùn kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fíní gálá ladẹ́ toko ìmábọ̀ àwa àti yín á mọ̀ lọ́rẹ́ o àwa àti yín á mọ̀ bọ̀rẹ̀ àwọn ajogun òní lágbára lórí ayé wa Tajudeen olówó òkèrè lórúkọ tèmi MC tó ta sọ́sọ́ làwọn èèyàn pè mí adùnbárìn má tòsí ìnajú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo gbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó káàkiri àgbáláyé
kó rìn jìnnà dáadáa. ó ta social media àtúntìdé o. ká farere polówó iṣẹ́ ni la fi fara sajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.